ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ òjò àbíké bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ọmọ Yorùbá, ẹ mà kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta, according to the time tá a bá bá yín. Ṣé ẹ ti gbọ́? Bẹ́ẹ̀ bá ìgbọ́ ẹ bọ́ bí. Ìṣọ̀kan àwọn gómìnà kì í ṣe tilẹ̀ Yorùbá nìkan. Káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti jẹ́ ó yé gbogbo èèyàn pé kò sórílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ẹ gbọ́, kí nìdí àti túmọ̀ fídíò ẹ gbogbo ẹ wà lórí ètò tí máa gbé wá fún yín lọ́kọ̀ọ̀kan èjèèjì. Léyìí tó jẹ́ kí wọ́n jẹ́ kó yé gbogbo àgbáyé pé tó orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí àní orílẹ̀-èdè mọ́. Ọ̀rọ̀ wa ti dàbí ìgbà tá a wà lábúlé. Kódà abúlé gan-an ó fẹ́ sàn jù wá lọ. Torí baálé abúlé ẹnu à máa kálò nígbà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹ̀yẹn tó bá farabalẹ̀ dáadáa. Ṣùgbọ́n níbi tá à ń bá lọ yìí, àparò kan tí ń ga jù kan lọ, ó di dandan ìṣù ti wà. A sì láàfin ìṣù lábúlé, baálẹ̀ ń tagbó, ìyàwó ẹ̀ ń tò kògóró. Ẹ gbọ́, ẹ kọ́kọ́ jẹ́ gbọ́ fídíò ọ̀kan nínú àwọn gómìnà yìí tó sọ̀rọ̀ lóko àwọn gómìnà. Léyìí tó jẹ́ ká mọ̀ wípé kò sí ó ti yé àwọn, ojú àwọn ti là. Ègún ó ní ojú tẹra, ojú àwọn ti là báyìí pé àṣé nǹkan tí Professor Adébánjí Akíntóyè ń sọ, àṣé òótọ́ lọ̀rọ̀ yìí. Ohun tí Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ń pariwo ẹ̀, àtàwọn bàbá àwọn màmá nínú ìran Yorùbá tí wọ́n ń kéde pé kò sórílẹ̀-èdè Nàìjíríà mọ́, ẹtí tó bá gbọ́ kó tètè gbà. Àṣé òótọ́ ni, àṣé kìí ṣe pé wọ́n ń parọ́, kìí ti ṣe pé wọ́n ń bà á jẹ́. Ṣé ká sọ ẹ wò ẹ jẹ́ kọ́kọ́ gbé yín débi fídíò yìí, ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí àwọn gómìnà yìí sọ, ní màá wá gbà wọn yòókù tẹ̀lé lọ́kọ̀ọ̀kan ìṣèyí. Ọ̀yá òun rèé, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. The trace of it today, because some people were arrested with fake army uniforms. They came with 18 AK-47. People were arrested with fake army uniforms. They came with 18 AK-47, and they were arrested. But unfortunately, as I'm speaking right now, as those people were arrested, the QRS person, through the order of the Commissioner of Police, were asking that those people should all be let go. And before this time, fortunately, some of our guys were able to capture this thing with their phones. So we have pictures of the fake army uniforms those people were wearing. We are going to play for the whole world to see. The 18 AK-47 recovered by the police. Police have allowed them to take them all back. We've reported this thing to the highest order. We've reported this to the presidency, to all the arms of the security agencies. And nobody has taken steps to address it themselves. Meanwhile, they are using our own oil money to maintain security. Just recently, the SS crude account that was kept for our own people had been used to acquire military weapons. We didn't know those weapons were used to come and intimidate our own people. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Ó yé mi wípé gbogbo yín ti gbọ́ pátápátá, ẹ ti gbọ́ nǹkan tí gómìnà yìí sọ. Ìlú tá a mólè tá a folè lẹ̀, ìlú tá a mú ajínigbé, báńdíìtì tá a fi lẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó sì ń tẹ̀ wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àwọn tá à ń pè ní báńdíìtì yìí, nǹkan tó fi jẹ́ kó ṣòro ṣe fún àwọn DSS, àwọn ọlọ́pàá, àwọn sójà ní wípé yúnífọ̀mù wọn gan-an ni wọ́n ń kó bọrùn. Yóò sì ṣòro díẹ̀
fún wọn láti mọ̀ pé fèèkì lélẹ́yìí pàápàá tí wọ́n bá dójú ogun. Nígbà tá a kóyàn láti báràkì ìlú Ìbàdàn, tá a mú lẹ́kọ̀ọ́, a mú Port Harcourt, a mú Katsina, a mú káàkiri, tá a kó gbogbo wọn, tá a pè wọ́n túrùpù, tá a dà wọ́n sínú pápá. Ẹ̀yẹn wọlé láti bí, ẹ̀yẹn gba bí wọlé. Àwọn tá a sì ń lọ kojú náà yúnífọ́ọ̀mù wa ni wọ́n wọ̀. Báwo la ṣe ṣe tá a fi ní yìnbọn fúnra wa? Eléyìí ló mú kí àwọn gómìnà yìí ó fọhùn nílùú àtàwọn àwọn mú ọ̀daràn pẹ̀lú 18 AK-47 tí wọ́n wọ yúnífọ́ọ̀mù sójà, léyìí tí wọ́n ti interrogate wọn, tí wọ́n ti mọ̀ pé fake sójà ni wọ́n, kì í ṣe sójà, bandit ni wọ́n. Wọ́n wọlé láti wá pàlórun ni, láti wá jí àwọn ènìyàn gbé. Ẹ gbọ́, ọ̀nà tí wọ́n gbà wọlé rèé. Ṣùgbọ́n ọwọ́ pálábá wọn ti ségi, ọwọ́ gómìnà, àwọn ẹ̀ṣọ́ ìlú ó ti tẹ̀ wọ́n. Wọn ò sì lè dá ẹjọ́ dá lọ́wọ́ ara wọn. Wọ́n ní láti kó wọn lọ fọ́lọ́pàá. Tó kílíà sí gbogbo wa báyìí, kí lọ́lọ́pàá ṣe? Òun lẹ gbọ́ nínú fídíò yìí. Ẹnìkan pè, ó sì pe kọmíṣánná. Àwọn ẹni tó ẹ mú yìí, ẹ fún wọn lẹ̀ lẹ́rọ̀. Tí a bá ń sọ pé àparò kan ò ga jù kan lọ, ìkan ga jù kan lọ Nàìjíríà. Àwọn kan ò lò gorí obì, èmi ò gorí obì tó fi ga jù ẹgbẹ́ ẹ̀ lọ. Fúlàní ga jù gbogbo wa lọ. Bẹ́ẹ̀ bá gbọ́, ó ga jù Yorùbá, ó ga jù Ìgbò, ó ga jù Haúsá lọ. Àwọn tó pọwọ́ lé àwọn ní Ìgbò, oppressors, tí wọ́n ní kí wọ́n tẹrí yín mọ́lẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là ń lọ. Bẹ́ẹ̀ ṣe wọlé ọmọ Yorùbá, ẹ dákun ẹ máa bá mi tẹ top up. Ẹ gbọ́, ẹ máa bá mi tẹ top up. Ẹ jẹ́ kó máa lọ fà. Torí wípé ibi tá à ń lọ nílùú yìí, lásìkò yìí tí Professor Banji Akíntóyè tún pariwo bí kò sọ́gbọ́n pẹ̀lú àwọn àrídájú wọ̀nyí, a lè cope mọ́. Ìyẹn ni pé ìran Yorùbá. Olóyè Sunday Adéyẹmọ máa ń lọ káàkiri sọ́dọ̀ àwọn ọba. Ebi tí Muhammadu bá kọ, tókè bá kọ tí ọba lọ bá Muhammadu, kò sí wọn bàjẹ́ ń bẹ̀. Tí Muhammadu bá lọ bá òkè, bókè bá kọ tí ọba lọ bá Muhammadu, èmi Muhammadu ó sì kẹsẹ̀ lẹ́sẹ̀ á lọ bá òkè. Eléyìí ló mú kí Olóyè Sunday Adéyẹmọ lọ bá wọn. Àwọn bàbá pétò, sódìgbà táwa náà bá mú sójà tó jẹ́ fake sójà, wọ́n ti pọ̀ nílùú, tó jẹ́ pé wọ́n ń ṣe ju sójà original gangan lọ. Bó bá rí sójà original, ó ti mọ̀ pé this is a trained soldier. Ìwà wọn, comportment wọn, ìṣe wọn, the way wọ́n ṣe máa sọ̀rọ̀, ẹ mọ̀ pé. Ṣùgbọ́n tó o bá ti rí èyí tó jẹ́ fake lára wọn, kó fi mọ́tò tiẹ̀ gbá tiẹ̀, yóò sì ní ọmọ àdọ̀bálẹ̀ torí uniform tí wọ́n wọ̀. Tó sì jẹ́ pé trained soldier ò ní ṣerú ẹ̀, kó tó bínú á pẹ́. Odidi gómìnà ló kó wọn. Ẹ gbọ́ nǹkan tó fẹnu ara ẹ̀ sọ fún àwọn ẹkẹgbẹ́ ẹ̀. Àwa la mú wọn o, àmọ́ thank God wọ́n ti fídíò wọn, ẹ bẹ̀rẹ̀ sí ní rí wọn lórí social media láìpẹ́. Ṣé bí ìjọba, ṣé bí ẹni tó lágbára yẹn ó rò pé òun gbọ́n, ọmọ lágbára lórí àwọn sójà ọlọ́pàá. Nígbà wọn bá jù sórí social media, kọ́ máa wọ ẹni tó mú lọ, ẹni tó plé ẹ̀ jáde. Lẹ́fì mọ̀ pé kò sílùú mọ́. Bọ́lá Ahmed Aṣíwájú, àkókò ìjọba ẹ̀ ni wọ́n fẹ́ wá bà gbogbo Nàìjíríà jẹ́ pátápátá. Ẹ kúkú sọ fún bàbá yìí pé kò sí nǹkan kan mọ́. Ẹ jẹ́ kí wọ́n mọ̀, bóyá wọn ò tí ì mọ̀ tẹ́lẹ̀.
ẹ fàyè lẹ̀ fún olóyè Sunday Adéyẹmọ ẹ yóò gbàkóso ìjọba ètò ààbò nílẹ̀ Yorùbá ẹ kówó ẹ̀ lé lọ́wọ́ ebe èèyàn ní Gumi ọdẹgbẹ kìíní ilẹ̀ ọdá kejì ilẹ̀ ọdá Miyetti Allah lẹ̀ ọdá security ní ilẹ̀ bẹ́ẹ̀ gbogbo ìgbà mímú ni lórí ẹ̀sùn ọ̀daràn kan tàbí mi Bádéjọ ń kọ́ ọ̀gá àwọn Miyetti Allah nílẹ̀ Ìgbò nílẹ̀ Fúlàní lọ́hùn-ún ẹ̀fárí igun ẹ̀yà tàkàlàmọ̀gbò lẹ́sẹ̀ ó dórí àti òro ẹlọ́bẹ̀ òmímọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin lọ́balọ́ba bí olóyè Sunday Adéyẹmọ bó ṣe ń tọ̀ yín wáyé èmi rò pé ó ti dàjọ́ ọrù báyìí kí ni mò ń gbìyànjú àti sọ fún wa ni pé ohun tó ń bẹ nílẹ̀ yìí láàrin ìran Yorùbá ó kọjá bẹ́ẹ̀ àti àwa àwọn lọ́balọ́ba wa àkókò yìí ṣàkókò ìjà kì í ṣe ṣàsìkò ọ̀tẹ̀ ẹ dákun kì í ṣàsìkò ìtànkítàn tí máa mú ìjàkíjà wáyé gbogbo wa láti rí ìsìn láti gbọ́ ẹ jẹ́ n tún fi fídíò yìí hàn yín léyìí tẹ́ fi mọ̀ yìí pé àní orílẹ̀-èdè mọ́ kò sórílẹ̀-èdè mọ́ ohun tún rèé ọ̀yá ẹ̀ṣọ́ níbẹ̀. ẹ rí ẹ̀yin èèyàn wa ẹ wo irinṣẹ́ àwọn Boko Haram ẹ wò ó bẹ́lẹ̀ tún ti lélẹ̀ ju ti sójà Nàìjíríà gangan lọ bá a bá wí nìkan kan náà ni wá bá a bá wí wọ́n ní tó wọ́n Nàìjíríà ìdí ni tí àwọn gómìnà yìí fi jáde ẹ rí àwọn Fúlàní lẹ́rìí yìí ẹ wo irinṣẹ́ ẹ wo English tó ní agbára mọ́tò akọ́tàmì òun rèé bí bàbá ìṣúà yìí ṣé wọn ò mọbi táwọn èèyàn yìí wà àní òmìnira orílẹ̀-èdè Yorùbá òun ló jẹ wá lógún ìdí ni o táwọn gómìnà náà fi pariwo síta pé ìhun tẹ́ ẹ rò ọ̀tọ̀ níbi tá a rò sí ọ̀tọ̀ ní ohun tá a bá o rárá o kò rí bẹ́ẹ̀ ní pápápá ìpè tó ààrí bákan náà o kí wọ́n kólúkúlùkù kó ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ káàbọ̀ padà mo ṣe bẹ́ẹ̀ tó ti rí i tó bá jẹ́ orílẹ̀-èdè lélẹ́yìí tá a bá lórílẹ̀-èdè ṣerú àwọn nǹkan báyìí máa wáyé ṣáà sọ wípé ẹnu olórí ilé kọ̀ọ̀kálé ẹ̀ ni nínú ìdílé tẹ́ ẹ ní tẹ́ ẹ mọ̀ pé ẹ olórí ilé ẹ lólórí ọ̀dọ́ ẹ lólórí igbá olórí àwo ṣé bẹ́ẹ̀ nírú àwọn nǹkan rádaràda nǹkan tí borúkọ ìdílé jẹ́ ni ó máa wáyé tí ò sì ní sẹ́ni tó lè sọ pé káyè tẹ́ni ó wà lókè pátápátá tó bá sọ̀rọ̀ táwọn kan máa sọ pé láyé kò rí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé èyí táwọn bá sọ òun ni abẹ́gé ẹ sì ń pariwo fún wa pé a lórílẹ̀-èdè àní òun lẹ́gbọ́ táwọn gómìnà sọ yìí kẹ́nikẹ́ni ó máa rò yí pé lílọ lọ sókè bíbọ̀ sísàlẹ̀ olóyè Sunday Adéyẹmọ nítorí òṣèlú ni irọ́ ni o òmìnira orílẹ̀-èdè Yorùbá ara ẹ̀ ní security wà ṣọmọ Yorùbá ní security ni ṣáà lómìnira láti rìn bó ti wù wá ẹ jẹ́ n tún gbé fídíò eléyìí hàn yín kẹ́ ẹ lè bá a mọ̀ òun tún rèé ní ọ̀nà Ìbàdàn lélẹ́yìí ti ṣẹlẹ̀ lónìí kéèyàn rìn látèkó láàrin Èkó sí Ìbàdàn wọ́n pa dẹ́rẹ́bà wọ́n gbé ìyàwó ẹni tó gbé lọ wọ́n sì ìbọn bá ọkọ lẹ́sẹ̀ ipò tí ìyàwó wà báyìí kò sẹ́ni tó lè sọ kò sẹ́dà tó lè mọ̀ torí pé YouTube òun fẹ́ jẹ́ ni mo ṣe rọra gbé kọ́fà ojú ẹ̀ kẹ́ lè bá a rí ẹ wò ó òun rèé ẹ sáré wò ó. Express road after Onígàrí ẹ wo báwọn Fúlàní ṣe yìnbọn fún o ẹ wo Fúlàní wọ́n ṣe yìnbọn fún o ẹ wo mọ́tò rẹ̀ wọ́n ti pa dírẹ́fà.
dẹ́fà wọ́n ti pa ní tó wa mọ́tò Lagos Ìbàdàn express road Fúlàní ni ó ní Fúlàní ló ti gbéyàwó ẹ̀ lọ ẹ wò ó dẹ́fà ni wọ́n ti pa ẹ wò ẹ̀jẹ̀ ẹ wò ẹ̀jẹ̀ ẹ wò ó dẹ́fà àwọn Fúlàní ìyàwó ẹnìyẹn wọ́n ti gbé lọ ẹ wò ẹ̀jẹ̀ àwọn Fúlàní ni o ẹ wò gan tẹ̀sùn gbà wá o ẹ wò bọ́ọ̀sì wọn nílẹ̀ báàgì ní àwọn Fúlàní ni o ẹ wò mọ́tò ní wọ́n ti pa dẹ́fà wọ́n ti yìnbọn pa àwọn Fúlàní ti yìnbọn pa o. ẹ wò àwọn Fúlàní ẹ bó ṣe yìnbọn mọ́lẹ̀ lẹ́sẹ̀. Masali kaoribaya kasaida ya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tÓlúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlì kaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n ṣọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wo mísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé wo mísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ jájọ gbàdúrà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234
7025475427 lórúkọ Jésù. Àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù, wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ ti rí ẹ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ? Orílẹ̀-èdè kan ṣo yìí, àwọn kan wà níbì kan, wọ́n á ní ta ni Sunday Igboho, ta ni Professor Banji Akíntóyè. Àràǹdá ẹkùn tí ò bá jọjú, ẹni kọ́ mọ ológìní tiwọn náà kọ́ bọ́ bẹ̀ kó dá tiẹ̀ káwòrán. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ fi olóyè Sunday lẹ̀, ẹ̀yin tí ẹ̀jẹ̀ ó wọlé sínú Yorùbá náà, ẹ má kó gbogbo Nàìjíríà lé lọ́rùn. Orílẹ̀-èdè Yorùbá nìkan, stéètì Yorùbá nìkan ni ẹ fi lé lọ́wọ́ pẹ̀lú àṣẹ tó dájú látẹnu àwọn ọba àti ààrẹ orílẹ̀-èdè àti gbogbo ẹ̀ṣọ́. Kẹ wá worú àrà tó máa ṣẹlẹ̀. Kò sígbà tí wọ́n jíyàn gbé lÉkòó, Èkó pọ̀ náà fi mọ̀, ẹ̀ṣọ́ aláàbò pọ̀ lÉkòó, ṣùgbọ́n nú àwọn ẹ̀ṣọ́ tó wà mẹ́ aláwọn fíìkì tó pọ̀ rẹpẹtẹ. Báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀? Mélòó lọ́lọ́pàá fẹ́ mọ̀? Mélòó sójà fẹ́ mọ̀? Pàápàá àwọn ọmọ Fúlàní Nìjẹ̀, Fúlàní Kòtàngóró, Fúlàní káàkiri àgbáyé tí wọ́n ti rọ́wọ́ ilẹ̀ wa. Wọn ò ráyè nílẹ̀ Ìgbò, ọ̀dọ̀ tiwa ni wọ́n ya sí. Wọ́n ti wíbarò, àwọn tó tẹ̀ ń ti wíbarò dá díẹ̀, wọ́n ń gọ̀kadà, àwọn yẹn ń gbìyànjú, àwọn kan ń tọrọ báárà. Ẹni tí ń gọ̀kadà tẹ́ ẹ bá ṣe mẹ́rán tó bá sọ̀rọ̀ lórí ṣéǹjì lásán, wọ́n ti yọ dágà, ẹni wọ́n bá pa àpagbé. A sì la níjọba, a lórílẹ̀-èdè wa, ṣé bí wọ́n ṣe ń ṣe lórílẹ̀-èdè yòókù ni? Àbájọ tí South Africa fi ní kẹ́rù yín kẹ́ máa lọ lé yín, àbájọ tí Ghana fi ní wọn gbà mọ́. A sì ní àwọn aṣíwájú. Lóòótọ́ ẹ̀yin aṣíwájú yìí náà ń gbìyànjú, ṣùgbọ́n omi ti pọ̀jọ kà lọ. Ẹ túbọ̀ gbìyànjú ni, kò sọ́nà àbáyọ. Ẹ pín Nàìjíríà. Ó ti pọ̀ jù ọdún 1914 lọ. Ó ti tayọ ọdún 1960. Ó ti tayọ ọdún 65, 68, 70s. Ó kọjá bẹ́ẹ̀ dojúmọ́, àtìgbàdégbà ló ń expand. Eléyìí á jẹ́ kó yé yín pé ìjọba ẹyọ kan ò lè control wa mọ́. By population, ó lójú orílẹ̀-èdè tó lè bá wa dọ́gba. Bẹ́ẹ̀ ni àti láfíríkà o àti ní Europe ni. Ìdàgbàsókè ní òṣìṣì yìí. Ẹ̀yin ọba Yorùbá, ẹ rí pé ìran Yorùbá ló fà sẹ́yìn jù nínú ìdàgbàsókè. Ẹ̀yin náà mọ̀. Ẹ já fọ̀rọ̀ tẹ́lẹ̀, ẹ já fìtìjà lẹ̀. Àwọn gómìnà ló ń pariwo yìí, ìdí tí wọ́n sì fi ń pariwo mo ti fi díẹ̀ hàn yín. Ẹ dákun ẹ bá mi tẹ̀ sókè. Gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe wọlé, ẹ bá mi tẹ̀ top up, ẹjọ́ wọlé lọ tààràtà, ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ. Àtúnpàdé, mò ń bọ̀, mi ò tí ì dé, ó dàbọ̀.